tó ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa mo kí yín o ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi wípé ẹ mà kásán ẹ káalẹ́ ẹ kúrọ̀lẹ́ lásìkò tẹ́ ẹ bá fi ń gbọ́ wa o etí tẹ́ ẹ máa fi ń gbọ́ wa kò mà ní dì bákan náà ojú tẹ́ ẹ fi ń rí wa kò tún ní fọ́ ṣé ẹ mọ̀ wípé ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ bẹ́ẹ̀ ni lọ́wọ́lọ́wọ́ báyìí àṣírí ti tú o àṣírí ti tú yorùbá ti ní afẹ́fẹ́ ti fẹ́ àti ìfúra adìyẹ àwa mọ̀ bóyá ó dúdú àbò pa ṣùgbọ́n àṣírí ti tú báyìí o nítorí ikú tó pa chief of army staff ìyẹn Taoreed Lagbaja ṣe é mọ̀ wípé àṣírí ẹ̀ ti tú báyìí wòlíì kan mà ló jáde ló tú pẹrẹpẹ ọ̀rọ̀ ló gbé wa débẹ̀ ló sojú abẹ ní kò ó ní ẹ wò ìyẹn kan ṣé bá ṣe máa lajúlẹ̀ lórí orílẹ̀-èdè nàìjíríà àbí orílẹ̀-èdè yorùbá wa rè tí ìwò á dẹ̀ máa dàrú bẹ́ẹ̀ ni bó tilẹ̀ jẹ́ pé a ti gbà pé olú ìwò ọ̀fọ̀ ìwò fìdíhẹ lásán ni fìdíhẹ lásán bẹ́ẹ̀ ni tí olú ìwò máa fi máa ṣe bó ṣe wù ú ǹjẹ́ ẹ fẹ́ gbọ́ ṣé ẹ mọ̀ wípé àwọn kan ti kóra wọn jọ àwọn fúlàní kan ti kóra wọn jọ bẹ́ẹ̀ ni àwọn ọmọ fúlàní kan wọ́n ti tẹ̀dó sí ìwò báyìí ó dẹ̀ ti wá fi òfin lẹ̀ wípé kó máa kọ́ àwọn èèyàn ní nǹkan ìjà ọmọ fúlàní nìyẹn o ọmọ fúlàní tó tẹ̀dó sí ìwò wípé kó máa kọ́ àwọn èèyàn wọn ní nǹkan ìjà àwọn èèyàn wọn ní o kó máa kọ́ wọn ní nǹkan tó máa fi máa jà nínú ìlú ìwò tí àwọn èèyàn ò dẹ̀ rí ìkọ̀kọ̀ ṣe sí ṣé bá a ṣe lajúlẹ̀ náà rèé ṣé bá a ṣe lajúlẹ̀ náà rèé tá a máa wò bólúwò bá tiẹ̀ sọ̀rọ̀ gbogbo ẹ̀yin ládéládé ẹ má fọwọ́ lẹ́rọ̀ ẹ má fọwọ́. ṣé ẹ mọ̀ pé lórí ọ̀rọ̀ Taoreed lórí ọ̀rọ̀ Lagbaja ìyẹn chief of army staff ṣé ẹ mọ̀ pé ohun tá a gbọ́ ohun tó rí ni pé jẹjẹrẹ cancer ni ó pa chief of army staff tó dẹ̀ jẹ́ pé believe most àwọn èèyàn ni tá a bá dẹ̀ máa wò ó chief of army staff yìí ó ṣẹ̀ṣẹ̀ pọ̀ ọdún kan ní ọdún tó kọjá ló ṣẹ̀ṣẹ̀ pọ̀ ọdún kan lórí chief of army staff tó jẹ́ ó ṣẹ̀ṣẹ̀ pọ̀ ọdún kan ní o ó ga o tí ẹ ò bá dẹ̀ gbàgbé ó lọ ja ogun kan náà ni tí ẹ ò bá gbàgbé ìyẹn chief ìyẹn Taoreed Lagbaja tá à ń sọ yìí ó lọ ja ogun kan ni o ìyẹn nítorí ìyẹn operation dolly yìí tó lọ jà fírísẹ́ǹtì ṣé ẹ mọ̀ pé bíjà náà ṣe le tó bí gbogbo ẹ̀ ṣe le tó orí kò yọ kò mà kú sógun ṣùgbọ́n ṣé ẹ dẹ̀ mọ̀ pé oríṣiríṣi ogun ni chief of army staff yìí ti dojú kọ tó dẹ̀ jẹ́ pé ọlọ́run ṣaláàbò lórí ẹ̀ tó jẹ́ pé kò kú sógun ṣé ẹ rí wòlíì ti sọ̀rọ̀ tẹ́lẹ̀ ó ní kí wọ́n gbàdúrà fún ààrẹ o pé kí bàbá má lọ ṣe kíni kọ́ má kú sí orí ipò bàbá yìí tún jẹ́ kó yé wa pé if care is not taken kí ààrẹ kó dúró kó ṣọ́ health ẹ̀ dáadáa nítorí ìkọ̀kọ̀ ò gbọ́dọ̀ ṣe wọ́n bí bẹ́ẹ̀ kọ́ wọ́n ní tí ẹni tí ń bá ṣẹlẹ̀ àwọn ológun máa ti bẹ̀ gba ìjọba ni o wọ́n ní tó bá gbọ́ pẹ́kẹ́ lásán báwọn ológun máa ti bẹ̀ ṣe kí ni wọ́n máa ti bẹ̀ swap into action wípé lọ́wọ́ yìí kí bàbá rí pa àwọn dúró dáadáa o ṣé ẹ mọ̀ wípé àwọn agbésùmọ̀mí tuntun míì tún ti jáde ìyẹn àwọn lukawaras àwọn agbésùmọ̀mí míì wọ́n ti jáde tẹ́lẹ̀ jẹ́ pé wọ́n sọ pé àwọn lè le ju Boko Haram lọ ṣé ká sọ pé àwọn boko pa orúkọ dání àbí ká sọ pé orúkọ dání náà lọ́wọ́lọ́wọ́ báyìí ṣé ẹ mọ̀ wípé ó di ìgbà tí gbogbo ọmọ Yorùbá bá tó dìde fún òmìnira àkọ́ṣe pé ó di ìgbà tá a ti ń dìde fún òmìnira wa yìí ìgbà yẹn la máa tó bọ́ lọ́wọ́ ìfinirúbọ àwọn ìjọba wa ìgbà yẹn la máa tó bọ́ lọ́wọ́ ìpanilẹ́kúnjayé àwọn ìjọba wa àbí ìgbà tí wòlíì yìí máa sọ̀rọ̀ wòlíì ní wọ́n fi Lagbaja rúbọ ni o ó ní wọ́n fi Lagbaja ó ní wọ́n fi rúbọ ni nítorí pé bí bẹ́ẹ̀ kọ́
ṣé oore kí ni ìpà ṣe dì í nígbà tẹ́ ẹ kó gbogbo ọmọ Yorùbá tẹ́ ẹ sọ pé ẹ ń kó gbogbo ọmọ Yorùbá sí army ṣùgbọ́n ẹ kọ̀ kó wọn síbẹ̀ fìdí gẹrẹjẹ ni àwọn kọ́ ló ń rule wọ́n kàn kó wọn síbẹ̀ fìdí ṣọ́ọ̀kì ẹ̀ ni ṣùgbọ́n àwọn kọ́ ló ń rule lórílẹ̀‐èdè now Lágbájá ti wá lọ ẹ ti rí báyìí gbogbo ọmọ Yorùbá ṣé ti rí ìdí tá a fi sọ pé ẹ jẹ́ ká pín aláwọn ará bíi wọ́n ń pa wá lẹ́yọ wọ́n ń fa àwọn tó jẹ́ Yorùbá tó ti yẹ pé wọ́n lè dìde fún wọn wọ́n rọra ń yọ wọ́n bíi jìgá wọ́n fi kú yọ wọ́n láwo ṣé rí ìta fi sọ pé ẹ jẹ́ ká pín ẹ jẹ́ ká lọ ṣòdìgbà tí wọ́n bá tó pa wá tán ni ṣòdìgbà tó bá tó fi wá rúbọ tọ́ka tó lè lajú kó rí wá tó lè pé àwọn aráabí ti ṣe wá ní jàǹbá jìnnà ẹ wo ẹ jẹ́ ká ká àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn ẹ já gbọ̀n kan táwọn èèyàn sọ Yorùbá nation la fẹ́ o òmìnira ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún nílé lóko lọ́nà lẹ́yìn odi o ṣẹ́rí o all what we want is total independent freedom fún gbogbo Yorùbá for Yorùbá land Yorùbá nation no going back no retreat no surrender Fulani is not part of Nigeria bẹ́ẹ̀ ni o wọn ò papọ̀ a ò papọ̀ ẹ má so wá pọ̀ ìpá ò papọ̀ mẹ́pọ̀n Yorùbá nation aráàánú gbà bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni aráàánú gbà bàbá wòlíì bẹ́ẹ̀ ni you know say baba Tinubu belong to court member no be me say that o don't come for me bẹ́ẹ̀ ni Tinubu fi ọ̀gágun Lágbájá wọ́n fi ọ̀gágun Lágbájá rúbọ replace ara rẹ̀ kò yẹ kó máa lọ bẹ́ẹ̀ yẹn o kò yẹ kó lọ sí Saudi tó lọ yẹn ìkànnì president Tinubu wọ́n ní bàbá wòlíì mọ́ àná ìtìn bẹ́ẹ̀ ni Ọlọ́run olùgbàlà àbùkún orílẹ̀-èdè Yorùbá èmi àti ìdílé mi Yorùbá nation ni o no retreat no surrender bẹ́ẹ̀ ni Yorùbá nation will certainly comes pass bẹ́ẹ̀ ni ó máa wá sí ìmúṣẹ ojú gbogbo wọn náà ni ó ṣe ó máa wá sí ìmúṣẹ bàbá àfikọ́ Ọlọ́run gbà wá báyìí o lọ́wọ́ àwọn ọ̀tá Yorùbá báyìí àfikọ́ Ọlọ́run jà fún wa o bẹ́ẹ̀ ni kó jà fún wa o kó túbọ̀ fi ojú ìka wọn kó fi hàn síta gbangba ẹ wẹ́ ìyá mi bàbá mi ẹ bá wa share ẹ like ẹ comment ẹ tẹ̀ ẹ́ sójú ẹ jẹ́ yàwó èèyàn lọ́tún ló sì pé Yorùbá nation ni ò la fi ń sọ pé àgbẹ̀ ọ̀mà níroko títí kó gbàgbé lè bó pẹ́ bóyá onílé àrèlé God bless Yorùbá nation ó dàbọ̀.